Yorùbá ni mí tọkàntọkàn, Yorùbá ni mí tọkàntọkàn, Yorùbá ni mí tọkàntara. Bẹ́ẹ̀ ni, ọmọ bíbí Yorùbá ni mí. Yorùbá CNN 1. Mo kí gbogbo ọmọ ọkọ ilẹ̀ Yorùbá lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà o. Àkú iṣẹ́ òní o. Apá kejì rèé lórí ọ̀rọ̀ ìgbòmìnira ilẹ̀ Yorùbá. Bí ebi ń pa mí, ìyà ń jẹ mí, ó ṣe kúrò nílẹ̀ Yorùbá. A ní kán tó sòsà náà ti ń sòsà. Bẹ́ẹ̀ ni, kí orílẹ̀-èdè Nàìjíríà tó dé ni Yorùbá ti ń jẹ̀ràn Yorùbá. Tó bá wá jẹ́ bẹ́ẹ̀, bó tilẹ̀ wù kí á wà lábẹ́ ìṣàkóso orílẹ̀-èdè Nàìjíríà tó, wọ́n ní tẹnitẹni tẹ̀kísà ń ta àtàn. Tọ̀rọ̀ ilẹ̀ mi, ọ̀rọ̀ ìlú mi, ó mọ̀ mú mi lóminú. Náà ni pé ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Tẹ́ ẹ gbọ́ tí mo ti ń sọ, tí mo ń bá Alhaji Wasiu Ayinde Anífowóṣe Máyégún ilẹ̀ Yorùbá, tí mò ń bá wọn sọ. Bí mo ṣe ń pe Máyégún ilẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ ni mò ń pe gbogbo àwọn amúlùdùn wa. Àtọ́nífújì ni o, àtọ́ní tíátà ni o, oní hip hop, òṣèré orí ìtàgé. Mò ń pe àlùfáà, mò ń pe pásítọ̀, mo dẹ̀ ń pe oní ẹ̀sìn ìṣẹ̀ṣe. Bákan náà ni mò ń pe olóṣèlú. Gbogbo tí ń jọ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá ni mo pè. Torí ìlọsíwájú tá a fẹ́ kó dé bálẹ̀ Yorùbá náà ni pé ebi ń pa mí, ó gbọ́dọ̀ kọ́kọ́ kù nílẹ̀ Yorùbá. Ó yàtọ̀ sí pé mo níṣẹ́ ara tèmi, ta lórí tí ó mọ dáko. Ní gbogbo àgbálá ayé, iṣẹ́ ọ̀gbìn kò ṣeé rọ́ fọwọ́ rọ́ sẹ́yìn. Tí ebi ń pa mí bá kúrò nílùú, àwọn èèyàn ń ta property wọn, wọ́n ń sá lọ sí ìlú òdìkejì. Ìlú tí wọ́n dẹ̀ ń sá lọ yìí, gbogbo wa la rí pé nígbà téèyàn bá ń kúrò ní ilẹ̀ ọlọ́ràá tí ń sá lọ bí sí aṣálẹ̀ wà, níbi tí snow títí ń darí àwọn èèyàn láàmú. A filẹ̀ ọlọ́ràá lẹ̀, òní o, wọ́n lé wa lóko, ọ̀la wọ́n lé wa lóko. Èmi ti wò ó pé oko ṣe tiẹ̀, kí n ṣe tèmi náà ti ń lé wọn. Ìyìn tá a bá dìjọ wò gígùn ní gùn. Gàgà ọwọ̀ kan kò lè gbálẹ̀ Yorùbá mọ́mọ́ àfi kó jẹ́ òṣùṣù ọwọ̀. Òṣùṣù ọwọ̀ tá a wá ń wí yìí, òun náà ni pé gbogbo ohun tí jẹ́ gbajúmọ̀ ilẹ̀ Yorùbá ẹ parapọ̀. Bí mo ṣe ń dákọ̀ Alhaji Wasiu Ayinde, bẹ́ẹ̀ ni mò ń dákọ̀ ọmọ Arápálá Abbas Obesere, Kíngí Òṣùpá, Pasuma, Ayuba, gbogbo yín ni mo pè. All Fuji Association, bẹ́ẹ̀ ni mo pè yín onítíátà náà. Ẹ jọ̀ọ́, amúlùdùn ní yín lóòótọ́. Mò ń pè yín, mò ń fi yín pé kí ẹ̀yin gangan kó ní kálukú yín bẹ̀rẹ̀ sí ní ìfáìtì fáǹsì ẹ̀ tẹ́ ẹ mọ̀pọ̀ lọ́n ṣẹ́gi ọ̀là fún. Ẹ gba donation fún ilẹ̀ Yorùbá tó jẹ́ owó ńlá. Oko ìgbàlódé la fẹ́ fi kọ́ o. Oko ìgbàlódé, àìmọye èèyàn ló wà ní òkè òkun tó jẹ́ pé ó kàn wá lọ́hùn pé ìyá ò tó kúnyà fóun tó ń bá wálé. Àbí sẹ́ni tí wọ́n ò bí sínú òtútù. Gbogbo ẹni tí mò ń dákọ̀ ẹ gbajúmọ̀ ní gbogbo yín náà lẹ́ ń lo òkè òkun, ẹrí bọ́n ṣe wà. Àlẹ́ máa fẹ́ lo òkè òkun ọmọ lọ. Ṣùgbọ́n àtijẹ àtimu ló lé ọ̀pọ̀lọpọ̀ lọ. Ọmọ mi ó lọ ilé ìwé ló lé ọ̀pọ̀lọpọ̀ lọ. Kálíbà ní better life ló ń lé ọ̀pọ̀lọpọ̀ kúrò nílẹ̀ bàbá rẹ̀. Ṣèbí téèyàn bá lọ ìlú òǹdù yóò lọ yóò padà wálé ni. So mò ń pe Alhaji Wasiu Ayinde àti gbogbo àsọmọgbé wọn nídìí ìdí iṣẹ́ orin àtòní tíátà ẹjọ́ ń ṣe ni, àti National Union, gbogbo yín ni mo pè. Ilẹ̀ Yorùbá aláànídìí oko ńlá, oko ìgbàlódé, oko tó jẹ́ wípé òyìnbó ń dákó ń lu wa. Nígbà tó bá jẹ́ pé àwọn Ṣáínà ló tún wá ń di ọ̀gbìn, ìgbà wo la ní padà dẹ́rù Ṣáínà nù ìlú wa? Ìgbà wo la ní padà dẹ́rù àwọn oríṣiríṣi ìlú mìtàn wá ń dákó sí ìlú wa? Wọ́n lé wọn lóko lónìí, oyin kan wá ń fojoojúmọ́ wọn. Ebi ń pa mẹ́jọ kú òǹlù, gbogbo àwọn kò níṣẹ́. Ọkọ àtìyàwó wọ́n lè máa gbé ìgbé ayé ìrọ̀rùn nígbà tán bá ti ń jẹ tán mu. Oko tí mò ń sọ yìí, owó gidi láfi ṣe, owó òdìdí owó. Ọmọ Yorùbá ń bẹ káàkiri àgbálá ayé, ẹni tí ìsọmọ Yorùbá gẹ́lẹ́ bá wá dá sí donation. Ṣùgbọ́n eléyìí yóò wà fún ìran Yorùbá gbogbo. Mi ò níṣẹ́, ebi ń pa mí, ò tí kọ́kọ́ dùn gbàgbé. Oko ìgbàlódé ni irú ìtàn bàbá Awólọ́wọ̀ sí ń jọun.
afẹ́kẹ́lẹ́ ìjẹ́ tilẹ̀ Yorùbá àwọn kan ní báwo ni wọ́n ṣe nǹkan tí ń sọ sórí sì bá ń kò sí nǹkan kan tí ò ṣe agbára tá a fi ń ṣe nọ́sífàtì tá a fi ń soríṣiríṣi rìdíìmù bó ṣe tóbi tóun tó bá jẹ́ oko dídá ọmọ ilẹ̀ Yorùbá náà táwa náà bá nírú ẹ̀ kò pọ̀ ju á ṣe gbogbo ọlọ́lá ìlú olówó ìlú la pè é torí ẹ̀ ló jẹ́ mọ́ ọ̀pọ̀ máa ní fowó ṣe kàn jẹ́ olùdarí kàn bá wa kí gbogbo àwọn àáfàá ńláńlá tí wọ́n mọ̀ àáfàá sí òjá àmì Ọlọ́run àti gbogbo kákọ́sì wọn nílànà mùsùlùmí àpè yín bẹ́ẹ̀ náà la pè pásítọ̀ mi Ọládélé torí mo rí pé nínú ọ̀rọ̀ yín ọ̀rọ̀ ọlọ́gbọ́n ń bẹ gbogbo ẹ̀yin tí mò ń dákọ̀ yìí mo fi ẹ̀yin sojú tí ń jẹ́ kìrìsìtẹ́nì mo wá pe bírọ́dà mi ta lọ́lọ́run káwọn náà lu àwọn tí wọ́n àtàwọn èèyàn wọn míì tó kù bẹ́ẹ̀ ni mo pe ọba ẹ̀là fún oníṣẹ̀ṣe mo pe lọ́balọ́ba bá mi onírìṣà àtọba tuntun tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ àti gbogbo ọba ńlẹ̀ Yorùbá gbogbo èèyàn pàtàkì tẹ́ ń fún lóyè ẹ jọ̀ọ́ ẹ bá mi lo àṣeyọrí yín fún ìran Yorùbá oko tí mo ń sọ yìí kámẹ́rà máa wà lẹ́nu géètì iná sólà máa wà nínú gbogbo oko 24 hours ní sí òfin mọ́ lọ́mbẹ́ kì í ṣe kí ọba bẹ̀rẹ̀ náà ní àṣàrè sí gbogbo ẹ̀bọ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ níbì kan ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ níbì kan fẹ́ ọ̀nà kan ní ilẹ̀ Yorùbá gbogbo tí ń jẹ́ ọmọ Yorùbá Èkó ní Ìbàdàn ní Èkìtì ní Ìjẹ̀bú Òǹdó Ọ̀yọ́ state Ìlọrin gbogbo ibi tọ́mọ Yorùbá bá wà tán láwọn ọmọ Yorùbá gbogbo wọn pátá lágbàdo nísàn lọ́wọ́ wọn àtọba ó dá sí olóṣèlú ó dá sí gbogbo eléyìí fún ìran Yorùbá ni kì í ṣe ti federal àti Nàìjíríà ìran Yorùbá lónìí ìran Yorùbá ni mo fẹ́ fún oníkálukú náà ló ní tán ṣe ń lé wọn Haúsá náà ń ṣe tiwọn ẹ méjì àdúró dandan ìgbà tí Haúsá Fúlàní ó bá wa kó oúnjẹ wá fún wa mọ́ sọ pé yọ ẹnìkan ni kò ṣe é gbogbo tí ń jẹ́ gbajúmọ̀ ẹnìkan ló lówó jù ẹnìkan alósókè òkun ẹnìkan ti kọ́lé 7 ẹnìkan ẹ̀mọ̀ gbogbo tí ń jẹ́ gbajúmọ̀ bá ṣe ń náwó lọ́dọ̀ àwọn eléré tá à ń ná fúnra wa Davido ní Wizkid ní gbogbo yín mò ń pè gbogbo ẹ̀yin ọlọ́lá olóyè Ọ̀gá Bello mo pè gbogbo yín ẹ lo àsìkò gbajúmọ̀ yín afẹ́kẹ́ ẹ lò fún ìran Yorùbá ilẹ̀ wà àti rí inú àwọn olórin tí ń talẹ̀ wà a lè sọ pé ẹ̀rí lẹ̀ Adébísí bàbá ọ̀nàrẹ́bù bàbá lọ́yà ó ti wà láì lẹ̀ kìí sí sáwọn nìkan Alhaji Wasiu Ayinde gbogbo yín lẹ́mọ́ bá ti lè rí lẹ̀ kìí sí ilẹ̀ kékeré ká mú stéètì kan nílẹ̀ Yorùbá gbogbo tí ń jẹ́ sáàrì ti pátá ní tí wọ́n bá ti mú tí wọ́n fún lóúnjẹ kìí sí pé wọ́n kàn máa jẹun wọ́n á máa gbá bọ́ káàkiri gbogbo bí tí wọ́n bá ti náà fẹ́ hàn kan wọ́n á jẹun tán wọ́n á máa lọ tẹra wọn pa gbogbo orú nǹkan báyìí la fẹ́ kó ṣẹlẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá tiwa a lè ní gbogbo òlú ní nǹkan ṣe sílẹ̀ Yorùbá nìkan náà ti tẹra wọn pa ní ṣe bí wọ́n tẹra wọn pa ńlẹ̀ bòmí èmi ń sọ ń pa tilẹ̀ Yorùbá mi mò ń sọ ń pa tìran aládé torí ẹ̀ ló jẹ́ kí n mọ̀ pé Máyégún ilẹ̀ Yorùbá olórí ọmọ ọba ojúṣe àwọn ọba ni tó bá ní ìjọba ó lágbára mọ́ kò rí bẹ́ẹ̀ ọba lágbára ọba lápè ẹ jẹ́ ká fi ọ̀làjú kún tá à ń ṣe ẹ jẹ́ ká lo ìfẹ́ ni ẹ jẹ́ ká lò tó bá pè mí tí mò ń sọ̀rọ̀ iná màá dá sí i ó ní 1,000 ó ní 1 million ó ní 1 billion àárín ilẹ̀ Yorùbá tá a bá gbélé kalẹ̀ tá a pààrẹ wa gan pa afẹ́ donísàn ó fún wa Máyégún ilẹ̀ Yorùbá Alhaji Wasiu Ayinde mò ń pè yín bó ṣe ń fi ti yín gbogbo ẹ̀yin gbajúmọ̀ gbogbo lágbájá ń bá lágbájá jà tàmẹ̀dún bára wọn ṣe competition ẹjọ́ ẹbí mi gbẹ̀yìn ti sẹ́gbẹ̀ẹ́ tẹ́ bá ti dé inú ẹgbẹ́ fúnmà àtẹgbẹ́ àwọn hip hop àtẹgbẹ́ àwọn òṣèré orí ìtàgé ẹgbẹ́ lọ́balọ́ba Alhaji Wasiu mò ń pè yín gbogbo wọn ni mo fẹ́ kẹ́ ẹ bá mi kọ̀wé ránṣẹ́ sí mo fẹ́ kẹ́ ẹ bá mi darí ètò gẹ́gẹ́ bí Máyégún ilẹ̀ Yorùbá ẹ ti rìn ilẹ̀ Yorùbá ẹ ti lapa bẹ́ẹ̀ náà mò ń pè kíngí ọba orin Saheed Òṣùpá gbogbo yín ni mo pè ó Alhaji Rasheed Ayinde gbogbo yín Táíwò Àkàndé Adébísí gbogbo ohun tí ń jẹ́ amúlùdùn tó fi dórí pìrìsẹ́ńtà Bàmí Kọ́lá Olóòtú Oríyọmí ọmọ Àmúsà ẹ ò nítorí pa aṣọre kan wá dìbà kan wà ní àṣọre mọ́ ọ̀rọ̀ ò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ẹ jẹ́ káàrin bí wọ́n ti ń rìn oúnjẹ ẹ̀tù ọ̀fà wọ́n ní máa ń fọ́ọ̀bù ẹni oúnjẹ ẹ̀fà máa fáwọn èèyàn kan máa lọ lé ìsara rẹ̀
ẹ jẹ́ á gbéṣẹ́ kalẹ̀ fáwọn èèyàn tí ó jẹ́ ti ìran Yorùbá. Ẹlòmíì wà lókè òkun kó kàn mọ̀ pé tó ń bá dé lu òun ò rí bí ṣiṣẹ́ ọ̀gbìn ọkọ àtìyàwó àwọn jẹ oúnjẹ fresh inú oko ó pé wájú àwọn oúnjẹ àtọ̀run wà tá à ń jẹ lọ. Ẹ mọ bá a ṣe ń pẹ́ tó ń lẹ̀ Yorùbá tẹ́lẹ̀ bẹ́ẹ̀ mi ṣe ń gùn. Ẹ jọ̀ọ́ iye agbádá tẹ́ ẹ ní iye mọ́tò tẹ́ ẹ ní ẹ jẹ́ ká gbé ìwọ ojú mi ìwọ ojú mi ẹ jẹ́ ká gbé tì. Gbogbo ẹ̀yin olórí tí mò ń pè yìí tí mò ń gbogbo ẹ̀yin gbajúmọ̀ tí mò ń pè yìí àti fi yín sórí tí wọ́n bá dẹ̀ fìyàn sórí tí wọ́n bá fìyàn ṣe orí ẹni tí wọ́n fi ṣe orí ò ní sọ pé kí ọmọ ẹ̀yìn òun kérò lẹ́yìn òun kó mọ́ tẹ̀lé òun. Gbogbo tí ń jẹ́ olórí nílẹ̀ Yorùbá síwájú wọn nílẹ̀ Yorùbá àsìkò tó ẹ dìde ilẹ̀ Yorùbá nídìí oko ìgbàlódé. Ilẹ̀ Yorùbá wọ́n ní ìdí oko dídá láti máa jèso jẹun tó jẹ́ fresh táwa náà ti máa produce nǹkan jáde bó jẹ́ gààrí là ń produce jáde tẹ́gẹ̀ẹ́ wá bá délẹ̀. Bàbá mi Bọ́lá Ahmed Tinubu president tó Jagaban wọ́n fún campaign fún wọn sọ pa maize tí bàbá ò bá wá ráyè mọ́ ẹ̀yin tẹ́ ẹ jẹ́ alátìlẹyìn níjọba ẹ̀yin ní gbogbo ẹni tí mò ń pè yìí o gbogbo àwọn amúlùdùn wa gbogbo yín lẹ̀ ń kọrin tí wọ́n bá ti gbówó dé ẹ̀ ń kọ́ àwa bẹ̀ yín ni ẹ bá wa lo àǹfààní yín bá a ṣe ń pe bàáfà tá à ń pe pásọ̀ là ń pe gbogbo oníṣẹ̀ṣe gbogbo ẹlẹ́sìn ìbílẹ̀ pátá ẹ dìde o. Ọ̀rọ̀ ẹnìkan wọná ẹnìkan wà lùjọ náà ẹ jọ̀ọ́ ibi tá a gbọ́ dé òun adúpẹ́ lọ́wọ́ yín tẹ́ fọ̀run ẹ fi ọ̀nà ọ̀run bí ẹ ṣe ń ṣe lọ́nà ọ̀run ràn wá o. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tẹ́ júwe bọ́ọ̀mù ṣe rí fún wa o. Ẹni tí ó wọná àtẹni tí ó wà lùjọ náà adúpẹ́ pé ẹ júwe fún àbọ̀ báyìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run tá ayé ni ká ẹ jẹ́ ká ṣe báyìí bá sì gbégbé ayé ìrọ̀rùn tó pọ̀lú ẹni tó bá fẹ́ ṣe ẹ̀sìn tí ó fi lè pé láti ṣẹ̀sìn tó fẹ́ ṣe. Gbogbo ìlú tá a ti mọ̀ káàkiri àgbálá ayé kò sí ohun méjì tí wọ́n ń ṣe ń bẹ̀ ju pé wọ́n ní ètò lẹ́jẹ́ káwa náà létò ṣé tiẹ̀ kí n ṣe tèmi ń kó bára Yorùbá já tí ẹ lẹ̀ mí náà dá tèmi lẹ́ ń kó bá wa ní kó mọ̀ sí ṣùgbọ́n àjọṣepọ̀ nílẹ̀ Yorùbá yẹ kó wà láàrin lọ́balọ́ba. Ìjọba ò ní fún èèyàn lóúnjẹ kọjá kó lọ ṣiṣẹ́ ìjọba kí ọba fún ọ lówó rẹ̀ ṣé gbogbo àwa táwa wà lónìí ìjọba lè provide iṣẹ́ fún bẹ́ẹ̀ kọ́ gbogbo ọlọ́lá ìlú ni mò ń pè látòrí 1000 tó fi dé 1 million tó fi dé 1 billion. Èmi mọ̀ pé tá a bá la bẹ̀rẹ̀ lónìí pé a fi akoto síta o kówó máa wọ inú akoto kan o kánà cement dẹ̀ máa wà pé báyìí lówó ń jẹ́ o. Èmi nígbà gbogbo ọmọ Yorùbá tí ń bẹ káàkiri àgbálá ayé iṣẹ́ ò di ṣíṣe kíákíá ilé ìgbé yóò wà ní oko tí mò ń sọ yìí iná sólà bọ́ọ̀ ibìkan láti bẹ̀rẹ̀ mo tún wá ń fàsìkò yìí sọ ní ilẹ̀ Yorùbá wa yìí mọ bó ṣe fẹ́ jẹ́ àwọn gọ́fìnà wa náà láàrí púpọ̀ nínú àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n ń tì mọ́nú ilé tí wọ́n ń pẹ́pẹ́ nu kínní ìpẹ́ nígbà máa ti kó nǹkan sí wọn lẹ́sẹ̀ tó bá jọmọ́ kán kó sí lọ́wọ́ ẹ jẹ́ ká máa fi wọ́n ṣe irú iṣẹ́ ọ̀gbìn tá à ń sọ yìí ká máa jẹ́ waste product inú ilé tẹ́ bá tiẹ̀ mọ́ pé wọ́n kàn lọ́wọ́ wọn jáde ẹ̀ka tiẹ̀ má bẹ́ẹ̀ ẹni tó bá yà láìgbọràn tọ́rọ̀ rẹ̀ bá jọmọ́ pé wọ́n tì mọ́lẹ̀ àbí wọ́n ti dájọ́ rẹ̀ pé kọ́ lọ ṣe wọn tí èsì pé báyọ̀ wọn kàn fi sí detention tẹ́ kàfẹ́ kó wà ń bẹ́ẹ̀ ẹ tẹ́ bá tún kí dandan ni ó fẹ́ ṣẹ̀wọ̀n ní ọdún 5 náà fún ọdún 10 ni ọdún yẹn ayé kó fi ṣiṣẹ́ sí ìlú kan lọ́ máa fi ṣiṣẹ́ oko but lóníkangun èmi ń sọ tèmi ní o bí ó bá ṣe rọ̀ wá lọ́rùn ẹ̀yin àgbààgbà tí mò ń pè yóò ti yé yín èmi ṣàǹjẹ́ ó yé pé àdúrà tá a ṣe Ọlọ́run ní sọ̀kalẹ̀ wá bá a gbé nǹkan lù wá Ọlọ́run dẹ̀ ní sọ̀kalẹ̀ dáwó sẹ́nì kankan gbogbo ẹ̀yin olórí ẹ̀sìn pátá mò ń pè yín ìyẹn ṣẹ̀ṣẹ̀ máa dá orúkọ gbogbo olórí ẹ̀sìn ẹ jẹ́ ká ní ètò gbogbo wa la mọ̀ pé gbogbo àwọn àna òjíṣẹ́ tá à ń tẹ̀lé àwọn náà ṣiṣẹ́ ẹ má jẹ́ kó jẹ́ pé èyí ò ló ń dá àfàkùnrin níṣẹ́ lọ́wọ́ ta láyé ń ṣe mo fẹ́ bá gbọ́n ayé dànù ẹ má jẹ́ ní ọ̀jẹ̀ first priority tí ó mọ̀ fún wa lóúnjẹ ètò àti jẹ àti mú ẹ jẹ́ ká gbé ogun tá à ń ṣe nílẹ̀ Yorùbá àní ẹ má re Saudi ẹni ó bá wù tó fẹ́ re Saudi ṣùgbọ́n ẹ jẹ́ àtúnlé ṣe ká tó mọ̀ láàfẹ́ lọ wo sàárẹ̀ Ànábì àwọn ará Mẹ́kà tún lu wọn ṣe lẹ fi ń rí bẹ́ẹ̀ dé àwọn ará Ísírẹ́lì náà tún tí wọn ṣe lẹ fi mọ́lẹ̀ ń lọ Ísírẹ́lì ẹ̀sìn kó tó bá fẹ́ rújú wọn a máa bára wọn jà ṣùgbọ́n àwọn ò fẹ́ jà nílẹ̀ Yorùbá ṣùgbọ́n wọ́n ti dìlẹ̀ jù nílẹ̀ Yorùbá ní ń fa gé orí ní ń fa gé apá ní ń fa gé ẹsẹ̀ kan girlfriend ẹnìkan pẹ́ nìkan
ọwọ́ àwọn ọ̀dọ́ ti dilẹ̀ jù. Ẹni tí ò ṣe nǹkan máa padà ṣe irú wọn ni. Ẹ jẹ́ á parapọ̀ nílẹ̀ Yorùbá ká ṣe nǹkan ká lè gbòmìnira. Ọmọ Fúlàní mọ bí wọ́n ṣe ń ṣe tiwọn, Aláùsá mọ bí ṣe ń ṣe tiẹ̀. Wọ́n ń dà wá láàmú. Ẹ jẹ́ káwa náà fi lẹ̀ wa ṣe nǹkan. A ní Àgbẹ̀kọ̀yà, a ní Oòduà People's Congress, a ní oríṣiríṣi ẹgbẹ́ tán pera wọn lájìjàgbara. Kì í ṣe gbogbo wọn ló níṣẹ́ lọ́wọ́. Àwọn tí ò níṣẹ́ lọ́wọ́ nú wọn fún wọn níṣẹ́. Àwọn ni wọ́n wà bí security inú oko. Kámẹ́rà wà nú oko tí mò ń sọ yìí tá a lè ṣe ní àgbájọwọ́ ni ìyẹn máa jẹ́ táwọn mẹ̀kúnnù mọ̀ ṣiṣẹ́ ń bẹ̀. Tán bá jẹ tán mú tán token money tán bá gbà wọn òjò mọ́ tó wọn. Gbogbo àwọn oníṣàrìtì online á máa fi san sálárì fún àwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀. Táwọn tó ń ṣiṣẹ́ ń bẹ̀ ọ̀bà dẹ̀ jẹun yóò ti ní ètò bí percentage nǹkan yóò ṣe wà. Kò ní jẹ́ pé ẹ̀bẹ̀ sàbí ẹnìkan sí ṣọ́ọ̀bù fún lónìí wọ́n dáwó fún online kọ́lé fún kò tán ṣẹ́ wa gbà mú òran bà. Ó kó owó kéréje mọ̀ ń ra mọ̀ ń tà ara ẹ̀ ní o but kò kárí gbogbo wa. Ẹ jẹ́ ká máa produce nǹkan tẹ́nu ń jẹ àti mú. Oko tí mò ń sọ ilé ìwé nursery school ọmọdé máa wà ń bẹ̀ báyà àwọn tó ń ṣiṣẹ́ làwọn ọmọ máa wà ń bẹ̀ ní. Alẹ́ lómi ń bẹ lókè òkun tí irú ẹ̀ bá wẹ̀ wọ́n bá ó tó gan bá rí ń kó bọ̀ lẹ́nu. Inú òtútù táwọn èèyàn wá ń sá lọ yìí kì í ṣe gbogbo èèyàn ló bá láàmú. Púpọ̀ nínú àwọn arúgbó wa ń bẹ lókè òkun wọ́n fẹ́ wálé insecurity ní bá wọn lẹ́rù. Ẹ jẹ́ ká fi ilẹ̀ wa sí nǹkan. Ilẹ̀ ń bẹ̀rẹ̀ tó jẹ́ ilẹ̀ ìjọba. Ẹ jẹ́ ká gbà lọ́wọ́ ìjọba ká lá list ẹ̀. Tá a bá dẹ̀ tó bá tún tó ṣe bí ìjọba ní ṣe báwa náà lá níjọba. Ẹ jẹ́ ká fi ilẹ̀ wa sí nǹkan kan. Ìran Yorùbá ní ó sórí ni kò ní jẹ́ pé ìjọba kan kóòdè yóò ló ń gbé Sunday federal àti pé a fẹ́ gbàlú wa gan àti pé àgbàlú wa a fẹ́ regional government. Ara regional government tá bá ti bẹ̀rẹ̀ fún alára wa náà ni pé ká tún lẹ̀ wa ṣe. Ìgbà yẹn lágbó lálẹ́ pé kí local government báyìí àwa náà nídìí ìrànwọ́ bí báyìí o. A ti mọ̀ kí dandan ní caterpillar mọ́tò wà ń bẹ̀ tí ó máa kọjá jáde ilé iṣẹ́ tí ń ṣe gààrí ó wà ń bẹ̀ tí ń ṣe fruit máa wà. Púpọ̀ nínú àwọn ilé ìjọsìn wa gan ìmí ẹ̀ máa ṣe supermarket ń bẹ̀. Tẹ́ ẹ bá ta ọjà ewédú ẹ̀fọ́ tán ẹ tún bẹ lọ́hùn yín mọ́sálásí ẹ lè tẹ ewédú ẹ̀fọ́ ń bẹ nígbà tó ń jẹ bá ti sùn àbọ̀ téèyàn bá jẹ tó mu wọn ní àjẹ ká mu ká dẹ̀ bí sí ká máa rẹ̀ sí. Kó má jẹ́ pé hòtẹ́ẹ̀lì ilé epo ilé ijó ní kálukú ọmọ gbé kalẹ̀. Mo fẹ́ kọ́lé mo fẹ́ ra mọ́tò tí orí gígé fi ń lọ bí rẹ́rẹ́ gbogbo nǹkan ni mo fẹ́ ká fòpin sí o. Ẹ jẹ́ mẹ́nu dúró ń bí náà mo tún padà bọ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀yin tí mò ń ké sí ẹ má gbàgbé o. Mo kí gbogbo ọlọ́làlú olóyè ẹ̀sìn nínú Islam olóyè nínú Kristẹni olóyè nínú ìṣẹ̀ṣe tiwantiwa ìṣẹ̀ṣe tiwa gbogbo yín ni mo pè kẹ́ dá sí o. Àdúrà àní ẹ má ṣàdúrà o. Ẹ jẹ́ ká fi iṣẹ́ síwájú kádùá tẹ̀lé. Ìyẹn ni pé ká gbé ìgbésẹ̀ tó yẹ ká gbé. Tó wọn ò dánu dúró báyìí náà orúkọ tèmi lẹ́ẹ̀kan sí CNN Yorùbá 1 lèmi ń jẹ́. Ẹ fọ́lò kẹ́ láìkì ẹ fọ́lò ẹ láìkì. Lóòótọ́ la lè wò pé gbogbo ayé ò lè jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ṣùgbọ́n tá a bá fojú rí tó rú wa lójú ilé yóò jẹ́ ọgbọ́n àtinúdá tí ó pèsè iṣẹ́ fún àwọn aláìníṣẹ́ ìlú wa yóò dẹ̀ tún jẹ́ ohun amáyérọrùn fún wa ló jẹ́ ká wò pé òkè ẹjẹ́ á bẹ̀rẹ̀ sí ní wí tó bá yá yóò yí àwọn èèyàn wa pé ọ̀rọ̀ lọ̀rọ̀ yìí torí ẹ̀ mú fi dojú ọ̀rọ̀ kó máyégún ilẹ̀ Yorùbá gẹ́gẹ́ bí aṣọ tó jẹ́ olórí ọmọ ọba àmọ́ kí tẹ́ bá pèèyàn máyégún bára ó sì dẹ̀lú tààrà ó tùlù ló gbọ́dọ̀ jẹ́ máyégún lógún. Bẹ́ẹ̀ náà ni mò ń pe àgbà akin ilẹ̀ Yorùbá o Abbas Akande ọmọ Rápálá alálùbáríkà ọmọ mo kí ẹ kíngí gbogbo yín ni mo kí. Ẹ bá mi jókòó àpérò lórí ẹ o. Ilẹ̀ Yorùbá nídòkó gbàlódé ara oore àǹfààní tẹ́ ẹ lè ṣe fúnra Yorùbá táwa ṣe ń gbádùn orin yín táwọn wo fíìmù ẹ̀yẹn tẹ́ jó ní tíátà ìyẹn olórin Islam olórin Kristẹni bàbá ṣe ń gbọ́ á tún fi mọ́ rántí yín pé ókè o nígbà táwọn bàbá wó lọ́wọ́ sí nǹkan báyìí sí nǹkan yẹn ò lọ mọ́ tó di ebi ń pa mí tó di pé wọ́n ń tẹ̀yàn pa lẹ́nìkan wá mú mọ̀ràn kan wá wọ́n ń pẹ́ ní ẹni CNN Yorùbá ẹja bẹ̀rẹ̀ sí ọ̀gbìn bí àwọn ọlọ́làlú olówó ìlú gba àwọn olóyè táwọn kábíyèsí fi ń jọba àtàwọn kábíyèsí kìí ṣe pé kákan ìlẹ̀kẹ̀ lọ́rùn lójoojúmọ́ lọ́rùn àwọn olóyè wa
àwọn ibi ń pa mí, wọ́n àmọ́ kọ́ àwọn ọmọ Yorùbá lọ sí dẹ́sáìtì, wọ́n mọ̀ kó wọn lọ Libya lọ́sọlọ́sọ, wọ́n mọ̀ kó wọn káàkiri gbogbo ìlú. Kò sí ìlú tí wọ́n lè gbé kọ́ńtrátì fún pé ẹ lọ kó èèyàn wá. Wọ́n nílò èèyàn púpọ̀ nínú wọn tó bá ti pé Áfíríkà, wọ́n máa ń rò pé Nàìjíríà ló sùn fáwọn láti kó èèyàn jù, pàápàá nílẹ̀ Yorùbá, torí pé oníkálukú náà fẹ́ lọ sílùú òyìnbó, torí pé ẹ ti gbàdúrà pé Amẹ́ríkà eré London tẹ́ sọ fún wọn. Wọ́n bá ní ìwọ kan náà kọ́ wá ká lọ ìlú kan, ó gba bẹ̀bọ̀ London, ó gba bẹ̀bọ̀ UK. Gbogbo àwọn ìlú tá à ń sọ ò ṣe ọ̀jẹ̀ ni, ò ṣe ọ̀jẹ̀. Ìyẹn tó wá kéré o, bí ò jẹ́ pé wẹ́dà ìlú tí wọ́n ń lọ yìí, ẹlòmíì gan tó ti dé ìlú yìí kì í lọ́dún méjì ló ti níbi tí ń nọ́ọ̀sì. Ṣe sá mọ̀ pé wẹ́dà ìlú tá à ń sọ yìí kò bá torílẹ̀-èdè wa mu. Ẹ jẹ́ ń dúró báyìí náà, mo tún padà bọ̀, torí pé kí ni àní fèyí sópin, àní sọ tán. Ẹ gbà wá bá a ṣe mọ̀ ọ́n wí, ẹ like, kẹ́ ẹ follow, kẹ́ ẹ subscribe. Tèmi ní tiyín tòótọ́, Yorùbá ni mí tọkàntọkàn, Yorùbá ni mí taratara. CNN Yorùbá 1, ẹ follow wa lórí YouTube. Ire o, bye.